ilahi. Ọlọ́run ọba oníkẹ́ o. ọmọ Ismail Adébísí. Ọmọ Bádíù la pè ọ́ sí. bihurmati ulil azmi Taha Muhammad. Oníṣẹ́ ńlá tí ń jẹ́ Muhammad. bihurmati ulil azmi Taha Muhammad. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ó mọ̀ bó oníṣẹ́ ńlá tí ń jẹ́ Muhammad òjèlé ni mo fi ní kájániwáyé máa bá mi wà pẹ̀lú Adébísí Ismaili. Ọmọ Bádíù tí wọ́n ń wí, ọmọ onínúure ọlọ́kàn rẹ̀, ìmọ́lẹ̀ ayé tí wọ́n ń wí, ìmọ́lẹ̀ ayé tí wọ́n ń sọ. Àní mo rí ọmọ ọlọ́run rere, oyin kì í bá wọn jẹ nǹkan bànújẹ́ láyé, àní ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde bànújẹ́. Adániwáyé ò ní jẹ́ káyé rẹ̀ ó bàjẹ́ òjèrè, níre níre là á sọ̀rọ̀ àtàrẹ, níre níre ní kìtìtì ẹ̀ ó máa jẹ́ lọ́jọ́ gbogbo. Ìyá mi Àyìnkẹ́ níbo lo wà òjèrè? Ò bá ń bá mi yálé Ismaili òjèrè. happy birthday fọlọ́jọ́ ìbí ẹ̀mí rẹ̀ tó ṣọ́ ọdún yìí àṣàmọ̀dún. happy birthday fọlọ́jọ́ ìbí ẹ̀mí rẹ̀ tó ṣọ́ ọdún yìí àṣàmọ̀dún. nínú owó nínú ọlá àṣàmọ̀dún. ẹ̀mí gígùn àlàáfíà àṣàmọ̀dún. ewì lọ́rin ló sọ wípé kò ṣàmọ̀dún.